Bàbá Lámídì, Bàbá Lámídì, Bàbá Lámídì, ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, ó ní kí n sọ fún ọ pé o káre okú iṣẹ́ ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta pé ṣùgbọ́n kó o tún padà lọ sí ọlọ́jọ́ méje mìíràn sí ayé mi kí tèmi àdúrà rẹ lè gbàdúrà àlàáfíà fún ọ. Is it funny? Is it funny? No, it's not funny. Is it funny? No. Is it funny? No, it's Bàbá Lámídì, Bàbá Lámídì, ó káre ọmọ ọ̀dọ̀ rẹ̀. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ní kí n tún sọ fún ọ gbé kó lọ sí ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́rìnlá sí i. Jesus. Ìbéèrè rẹ kó lè wọlé àti pátápátá àlàáfíà fún ọ. Irọ́ dúró sílẹ̀ àfàró. Jésù. Ẹ̀yà máa fẹ́ yé ni bọ̀. Ó tó. Ha! Ó fẹ́ pa mí ni áńgẹ́lì Ọlọ́run gbóhùn awo. Ayé mi tèmi bá mi. Kájọ bára wa sọ̀rọ̀. Òṣè. Lóhùn kan. Jésù. Òun la gbé dé. Mo ra àlùkò fò. Jesus is Lord. Odídé ẹnìkan ló ké tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. Mo la wo wọn lórí ìfẹ́. Fúnkẹ́. Ẹ̀mí mímọ́ òtún fẹ̀ kọjú sí mi ojú lọ̀rọ̀ wà. Ojú lọ̀rọ̀ wà kọjú sí mi. Ó yá pàwọ̀dà mo fẹ́ lùkè nínú ẹ̀kú. Ó yá pàwọ̀dà. Bàbá Lámídì, níbo ló ti rí pé àwọn èèyàn fojú rí áńgẹ́lì yìí? Mo ní kó pàwọ̀dà. Bẹ́ẹ̀ ni bá wọnú ra pàwọ̀dà. Má ṣe bẹ́ẹ̀. Jésù. Ojú ẹ̀kọ́ tó bá fẹ́ kó bẹ́ẹ̀ yọ áńgẹ́lì. Ọlọ́run mi ṣe fọ́tà rẹ̀. Mo máa mú wọn ní. Ìwọ ní ilé ìgbìmọ̀ ìjáde. Ìwọ ní ìgbòho ìjáde. Agbámúra gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Bọ́síà, má sọ ní gidi. Gbogbo kíkẹ́ ní lọ ti jẹ mọ́. Pátápátá. Ológe ìlà tọ́gbọ́n mi là ń gbọ́ sọ kérúbù kí mo fi ṣe bí ángẹ́lì. Kébì náà kàn ti ẹ̀lẹ́ jẹ́ kí ọjọ́ òtúnjọ́ ọ̀sẹ̀ méjì àti bí ọ̀sẹ̀ mẹ́ta. Ó bẹ yẹ kí mi dọ́gbọ́n fún ọ. Jésù. Ó nà ẹni. Báwo ni tèmi? Ó olùkọ́ ẹ̀mí náà dáhùn ẹ̀wà ni. Mo gbé o.